is probably the most disorganized. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we. lẹ́lẹ́ alára ìjọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo mùkínlé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wa nàgbà àga àmọ́ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́rìndínlógún ẹ̀yin ló kọ ẹ̀yin ìkàn láàrin ìlú gbogbo ọ̀jọ̀gbọ́n ẹ̀yin kò fẹ́ sọ ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀ káàkiri àgbáyé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú tàbí ká sọ pé èèyàn ẹlẹ́ran ara ó ń dé gbèdéke àkókò kan Àkàndé ọ̀rọ̀ Awikonko ló kọ tèmi fáfàní ẹni tó ẹ̀sẹ̀ ń rí mi wò mí fún ìgbà àkọ́kọ́ torí kò sí bí ó ṣe mọ tá à ní rí èèyàn tuntun tí ó ẹ̀sẹ̀ mọ rí èèyàn lọ́jọ́ kan ṣoṣo ọlọ́mọdé èèyàn wà lójú kan ń bá wà lójú kan ní pé gbogbo ayé ló ti rí òun gbogbo ayé ló ti mọ òun Ọlọ́run níjà yóò rí wa tán mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí káàkiri ibikíbi tí ẹ bá ti láǹfààní láti mọ wò mí láti mọ gbọ́ mi ń dédé àkókò tá a wà yìí àdúrà mo gbà ìbànújẹ́ òní kàn wá nbí òní tọ́ sí wa lágbára Ọlọ́run ẹ rí lágbo àwọn òṣèré wa gbẹgẹdẹ gbiná alárẹ̀jà gba nǹkan gbé nǹkan hánu àwọn tá a pè lágbà tá a pè láwòkọ́ṣe àṣì àwòtúnṣe ni wọ́n ṣe àwòkọ́ṣe gidi ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ níbi àfihàn sinimá Ìyábọ̀ Òjó níbi táwọn lókọ àwọn ìkàn láàrin ìlú tí wọ́n ti láǹfààní láti wà ńbẹ̀ bó bá fẹ́ràn àwọn tán pè celebrity níbi táwọn celebrity bá ti ń ṣe nǹkan náà ni wàá ti máa rí wọn Yorùbá ní bọ́dẹ bá kú ọdẹ a sì dárò ọdẹ kò sí tẹ́ẹ̀rì níbi ìdárò ọdẹ jùrèmọ̀jẹ́ kí wọ́n mọ̀ sípà bọ́ bá jó nílùú ló kú àrágbákú gúùlù ìlú tẹ́ẹ̀rí rí ẹ bẹ̀rẹ̀ sí rí ń bẹ̀ bọ́ bá jáládùá ló kú bíbélì aṣọ àdúà lóríṣiríṣi lónìrànràn náà lẹ́mọ̀ bá pàdé ń bẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tó di n tó ń tàn káàkiri àgbáyé tó di tá à ń gbé pò yẹ ẹnu tó gbé mi Àkàndé ọ̀rọ̀ Awikonko wá òun náà ni ọ̀rọ̀ lórí pé Toyin Abraham tá a máa ń pè ní Toyin Aimahku ó débi ayẹyẹ ọ̀hún ó ní nǹkan làjí ó ṣe Ìyábọ̀ Òjó jókòó láàrin Funke Akindele àti Mercy Aigbe ẹ má bínú o gbogbo iṣẹ́ ni wọ́n ti máa ń ní kakọ́s ń tá ń pè ní kakọ́s ni àwọn tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí irọ́ tí wọ́n máa wà wọn kan nsàlẹ̀ tí wọ́n máa wà wọn kan lókè àwọn tán ríra wọn gẹ́gẹ́ bí irọ́ ni wọ́n máa wò pé àwọn ti dé gbèdéke wọ́n ti dé gbèdéke kan nínú ìgbésí ayé àwọn ti dé level kan àwọn tí ò tí ì dé level wọn yẹn wọn wá ní bá wọn ṣe wọn ó ṣe ní ọ̀tọ̀ ní segede ń dágbá wọn ó ṣe tí wọn lọ́tọ̀ gbogbo ibiṣẹ́ ló wà kódà wà níléèwé ńlẹ́fìrí èèyàn mẹ́ta tí wọ́n kóra wọn jọ bẹ́ẹ̀ bá dẹ́gbẹ́lẹ̀ kò sí bí ó ṣe wà tí ò ní sí kákọ́ọ̀sì ńbẹ̀ bẹ́ẹ̀ bá ti ń parí ìpàdé àwọn bíi méjì mẹ́ta kò tó kóra wọn jọ lọ́tọ̀ọ̀tọ̀ bóyá tẹ́ ti discourse ni wọ́n sọ o bóyá mistake tó wáyé nù pàdé ni wọ́n discuss oríṣiríṣi ibi ni ti máa ń wáyé bí gbogbo láti káàdì alẹ́ so láti mú ọ̀rọ̀ yìí kúrú Ìyábọ̀ Òjó Funke Akindele wọ́n ríra wọn gẹ́gẹ́ bí irọ́ wọ́n wá ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé Mercy Aigbe náà ló wà ní level àwọn ṣe mọ̀ pé àwọn wọ̀nyí náà ni wọ́n ń ṣe sinimá olówó ní ṣe sinimá àwọn obìnrin wa lórí sinimá ṣe jù lẹ́yìn àwọn ọkùnrin kọ̀ọ̀kan tí wọ́n wà lókè náà ni wọ́n tún rí sinimá ṣe ntí sinimá máa ń jẹ ní ò jẹ́ kó di tajá tẹran owó tí wọ́n fi pèlò rẹ̀ ọ̀pọ̀ ìrètí ń bẹ lórí ẹ̀ náà máa pọ̀ bí èèyàn bá ṣe dáadáa àti pàápàá ká tó lè sọ pé àwòrán yìí o sinimá ni o a jẹ́ wípé
kéré ó tó di gbẹ̀gìrì iṣẹ́ ńlá ti parí sínú kòkò lórí iná àtọ̀tún àtòsì kálukú ti kópa wọn owó ti lọ technicality ẹ máa sọ pé ó débẹ̀ so oríṣiríṣi àwọn nǹkan yìí ìní máa ń mú èèyàn ríra ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ó wà nù sẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà àwọn kan ń bẹ tó jẹ́ wípé igi dá dúró ni wọ́n ìṣègi jẹ́gẹ́dẹ́ àwa kan wà tó jẹ́ pé igi jẹ́gẹ́dẹ́ ni wá àwọn kan ń bẹ igi dá dúró ni wọ́n àwọn tán ríra wọn gẹ́gẹ́ bí igi dá dúró wọn máa ń wá wà tó kù àwọn kan ríra wọn lókè wọn máa ń wà wá tó kù bí ẹni tí ò jẹ́ nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ social media tó gbà wálẹ̀ lọ́wọ́ wọn majority wọn ò lẹ́bùn tó àwa kan tó àwọn èèyàn kan tí wọ́n rò wípé wọ́n wà ńlẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n ríra wọn gẹ́gẹ́ bí carcass àbí torí pé wọ́n ní grace and opportunity let me tell you this bá a ṣe máa ṣe kọ́ o ọgbọ́n kọ́ lọ́lá o ẹni orí bá gbárùkù tì ní dànkan wò tí bọ́ sí o àìpá lórí bí ẹyẹ gúnugún àtàgùn lọ́rùn bíi tògòǹgò ní ọjà mórí ẹrú o ní òsì já mórí ọlọ́lá láwùjọ bí wọ́n bá ń ṣèpàdé òṣì tó bá jẹ́ pé ẹ̀yìn ẹsẹ̀ wọn ti ń mẹ́ni tí òṣì àtìṣẹ́ bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu bí èèyàn bá ti lọ gba ìṣẹ́ ń bẹ lára ẹni yìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ẹgbẹ́ òṣèré majority àwọn èèyàn ń bẹ lábẹ́lẹ̀ story tí ń bẹ lọ́wọ́ wọn gbà kan gbọ́n ni ṣùgbọ́n bóyá torí àìrówó lò déédéé ẹja kẹgbẹ́ kẹjẹ́ gbú tiwa náà sí kò ní taste tó tàwọn tí wọ́n rówó package ẹ̀ story kékeré wọn ní story tó ní mínì níwọ̀nba ni ṣùgbọ́n wọ́n rówó fáwọn tó lọ́gbọ́n orí tí wọ́n sọ ọpọlọ kalẹ̀ láti sọ́dọ̀ díndín nílẹ̀ fi ń rí sinimá kọjá òye ẹnìkan ṣoṣo ọkọjá ntẹ́nì kó dédé sọ pé mo mú story mo kọ́ mo ṣe screenplay èmi nìkan náà ni láìláì bí Funke Akindele ṣe lóun dáa tó gùdù ní directing tó gùdù ní acting tó kò lè dá sinimá kọ so Yorùbá sì ní béèyàn bá mọ nǹkan ṣe ju nǹkan mìíràn lọ táyé ò bá sì rí pò ṣe kò tí ì rí ṣe now tẹ́mi bá wa fẹ́ pín wọn kàtígórì Funke Akindele kàtígórì Ìyábọ̀ Òjó kàtígórì Mercy Aigbe ní máa fi Toyin Aimahku sí ọjọ́ orí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ status wọn ti jọ dé status yẹn wọ́n ń ṣe sinimá òun náà ń ṣe sinimá wọ́n ní followers Toyin Aimahku ní followers wọ́n ń gba tèèyàn wọ́n gba tiẹ̀ náà bọ́n ṣe gba ti gbogbo wọn ṣùgbọ́n kí wàá lọ fa sábàbí kí ló fàjà láàrin àwọn òṣèré wọ̀nyí kí ló dé tán máa ń disgrace ara wọn ta gbangba kí ló dé tí wọn ò lẹ́mìí ìdáríjìn kí ló dé tí wọn ò lẹ́mìí ìgbàmọ́ra sówó náà ni sókọ náà ni sókìkí náà ni ẹ̀rù bà mí ńgbà mo mọ̀ pé gbogbo nǹkan ni ó tán torí pé lónìí olónìí yìí òun náà ni ètò ìsìnkú ọ̀rẹ́ wa Táyélolú Adégbòdù ló wáyé kò sẹ́ni tí ò tí ì sunkún darí nínú wa lónìí a mọ̀ bó ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n àsán wípé só ti tán náà nu ńgbà tí wọ́n kí Táíwò bọlẹ̀ ó mọ mèmé ìjáde lójú wa so mélòó nu wa ló wá rántí Táyé ò dágbére pé òun ò ní dé níjọ́ tí kú dé ìyàwó ẹ̀ fẹ́ tẹ̀lé wọn nínú ànípẹ́ dé mọ̀ wulẹ̀ lọ wọ́n dẹnu géètì ẹ́stéètì wọ́n sọ fáwọn security ẹ má tilẹ̀kùn o à ń padà bọ̀ o àwọn méjì lọ́lọ́ ẹnìkan ló padà dé kò ró bẹ́ẹ̀ mọ́ máa sọ pé èèyàn ó kú kò sẹ́ni tó ro kú kan Táíwò Adégbòdù lọ́dún mẹ́wàá sì sìn kí lọ́jọ́ orí ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gbésí ayé ni lélẹ̀ tó túmọ̀ sí wípé bọ́ ọ bá rí jẹ níwọ̀nba mẹ̀sọ́nù bọ́ ọ bá rí ṣe níwọ̀nba dọ́gbọ́n lórí ayé aláwo kú oníṣègùn ọ̀rọ̀run ẹ̀ńtọ́ gbọ́n ẹ̀ńtọ́ mọ̀ ṣe yóò kú ẹ̀ńtọ́ gọ̀ ẹ̀ńtí ò rí ṣe yóò kú ikú bàṣírí ókọ olóko wọn ní ikú jàre ẹ̀dá ikú jàre ẹ̀dá òye ikú la ó máa bọ ikú jàre ẹ̀dá kò sẹ́ni tó rí kú bí lẹ́jọ́ so nígbà tí ìṣẹ̀lẹ̀ òun wá wáyé oríṣiríṣi ẹ̀ka lọ́pa oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ èròǹgbà tèmi lèmi ò mú jáde torí pé táwọn èèyàn sọ nígbà míì kálukú wọn náà ni wọ́n máa ń rí sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ tí ò ní pọ́ìntì rí bí nǹkan bá ṣe kọ̀ wá sí wa
bó bá ṣe kọ ìhà sí wa la ṣe máa sọ. Now Toyin Aimahku débẹ̀ ó kí Ìyábọ̀ Òjó ọdọọdọ Funke ó pe láǹtí Funke gbójú òkè ni kò dáhùn. tó bá ń gbọ́ pé ó lẹ́jú pa ó lẹ́ tó bá ń gbọ́ pé ó jẹjú ẹ̀ délẹ̀ ni. ilé ìyún nìkan ok ó kú òní bẹ́ẹ̀ ó kí Mercy Aigbe ṣe lọ́dàbí ẹni pé gbogbo wọn ti plan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyábọ̀ Òjó gan yíyọ̀ mọ́ Toyin Aimahku rẹ̀ kò tó nǹkan kan. ọkùnrin kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Funke Akindele ilé ìyún olórun mi nínú jù ló bí mi nínú jù mo try láti identify ẹnìyẹn mi rí identify. Toyin Aimahku ń kí ó gbójú sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ó kàn náwó báyìí ni mo á wò gbà nínú ilé ayé irọ́ yìí náà kí ni bẹ́ẹ̀ ilé ayé gangan náà kò sí nǹkan bẹ́ẹ̀. So mo wá rí pé lẹ́yìn nìkan lè rí mi ò rò pé ẹ rí ti Madam Saje tó náà jẹ́ ju Odunlade Adékọ́lá níbi same program mo wá ní tádìtàdì la ní ọmọ ọjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàǹdìtàǹdì eléèmọ̀ tiẹ̀ tún ga o because tá a bá wo dáadáa lọ́kàn tèmi bẹ́ẹ̀ bá bèrè lọ́ọ̀ mi màá sọ wípé ọmọ Madam Saje ńlọdúnladé Adékọ́lá mọ́ bá gbé èèyàn súnmọ́ra wọn mo nígbà pé àwọn méjèèjì súnmọ́ra wọn kí lọ́dún ṣe fún Madam Saje tó fi kí Madam Saje níta gbangba tí Madam Saje ò fi dá lóhùn tó wá jẹ́ pé phone call ni Madam Saje fi dẹmọ kó níwájú Odunlade Adékọ́lá hello kí lẹ sọ ń bo lẹ́lẹ́ wà. I was like kí ni tí ń ṣẹlẹ̀ gan-an. Meanwhile òye tó yé mi ni pé bájá ò bá rí kò ní déédéé gbò. Yes bágbó ò bá rí kò ní déédéé kàn kò sẹ́ni tábì tí ò ní rí wé bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ Funke Akindele because ẹni ọgbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pá nù èdè mi ni àṣà mi ni mo ní bọ́ bá gbòdì kejì ẹjọ́ yóò tán pa ẹ̀mú padà. Lóòótọ́ níbi ìṣẹ̀lẹ̀ yẹ Funke Akindele làwọn èèyàn ń sọ̀rọ̀ sí ju pé ó ti ní gbéraga ju programu kan ti ẹ̀ ń bẹ mi gbọ́dọ̀ play ẹ̀ lórí TikTok àwọn obìnrin ọ̀hún abroad náà wà tí Funke Akindele bá gbọ́n tí wọ́n sọ yóò sunkún wọ́n pieces ẹ̀ wọ́n fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ti ní gbéraga ju ó ti ṣe gbọ́ sàwò mi wà wò pé àìsí gbọ́ tẹnu ẹ̀gà láfi pẹ́ yòókù ń pàtó àìláìfàní àti súnmọ́ Funke Akindele aká béèrè pé madam ẹ ṣe wá ṣe báyìí sí Toyin Aimahku wá ní ẹ mọ́ kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí kọ́ kálàyé palẹ̀ fún wa ọgbọ́n sẹ̀ ò nù dí èmi ò lọ fẹ́ fẹ̀dí hàn so gbogbo àwọn nǹkan yìí ni mo ń wà nú ẹ̀dá ẹ wá wò ó mo kó pẹ̀ kí mo yá bàrá olúwa rẹ̀ rí bí ìyá sí ni o ẹni ìjà òsì dé bá ní pèrè ẹ̀ lọ́kùnrin tẹ bá ń gbọ́ ènìyàn kan tí ń fọwọ́ sọ̀yà pé kò jẹ́ jẹ́ mi tàbí ká lé mi ni kò tí ì ṣẹlẹ̀ sí wọn ni because majority ẹni tí ń pé báyìí ló ń ṣe jẹ́ báyìí ló ń ṣe dà ní ti ń bẹ ní kápá òun lélẹ́yìí tó bá ṣẹlẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ máa ń sá ìṣẹ̀dá èèyàn kan ń bẹ inú ẹ̀ lèmi náà wà kí ni irú ìṣẹ̀dá wa irú ẹ̀ ni Funke Akindele irú ẹ̀ ni Madam Saje yẹn kí ni ìṣẹ̀dá wa ni pé ojú làwa mi fi jà as in bọ́ ọ bá ṣẹ̀ wá á jẹ́ kó o mọ̀ pọ́ ọ ṣẹ̀ wá a máa jẹ́ kó o mọ̀ wípé ọ ṣẹ̀ wá á jẹ́ kó o mọ̀ pé inú wa ò dùn sí ọ inú wa ò yọ sí ọ so that is nothing but the truth ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà èèyàn máa fọgbọ́n ṣe é because àwọn èèyàn kan náà jáde pé Toyin Aimahku ó mọ̀ wípé àárín òun àti Funke Akindele Ògún àwọn méjèèjì jọ ń jà kíkí tó kí yẹn eye service ni èmi wá ní bọ́n bá fa eye service kíyàn kóńtọ̀ náà fa eye service dáhùn padà torí Yorùbá ní bọ́n bá mú yàn bẹ̀ ọ́ tètè gbà bọ́n bá mú ọbẹ̀ yàn ọ mọ̀ pé nira ń bẹ ń bẹ majority àwọn èèyàn ní sọ pé kájẹ́ sọ pé wọ́n bára wọn jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so fáàtì ẹni ti fúnra lára ẹ̀ kí ó yẹ kí Funke Akindele ó dáhùn mo á kọ́kọ́ béèrè lọ́wọ́ ara mi pé sọ bọ́ bá jẹ́ mi ṣé màá dáhùn mo wá rí i pé yes màá dáhùn ojú mi lè mọ́ ẹ̀kọ́ mi lè mọ́ sójú mi mu ojú mi lè mọ́ pé ní káyálé
ṣùgbọ́n at least tẹ́niyẹn ti kí mi o tí mo sì mọ̀ pé rọ́pọ̀ ń bẹ̀ màá dáhùn tí n bá wá dáhùn ń bẹ̀ á jẹ́ pé mo fẹ́ káwọn èèyàn ti ń bẹ́ ń bẹ̀ ọ parí ẹ̀ nìyẹn. So to the best of my understanding bó ṣe rí nìyẹn. Now ẹni tó wá lọ̀rọ̀ gangan òun lẹni tí ń ṣe nǹkan tí Táyé wá síbẹ̀ tí Kẹ́hìndé wá síbẹ̀ tán wá ń bára wọn jà ń bẹ̀ because bàbá péré ajá péré kòkò ńbo ni Funke Akindele ti jẹ́jú Toyin Aimahku ńbo ni Toyin Aimahku ti kí Funke Akindele tí ò ti dáhùn ibi premier sinimá Ìyábọ̀ Òjó ni ó hàn máa hàn bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo ni Ìyábọ̀ Òjó gbé ìgbésẹ̀ wo ni Ìyábọ̀ Òjó lè gbé kí mọ́ dàbí ẹni tí ń jó àsán kan ìlú tí ń kọrin tí ò lélégbè ẹ̀já kọ́kọ́ wo fútéèjì ibi tí mo dé ni pé ìgbésẹ̀ wo ni Ìyábọ̀ Òjó gbé àbí ẹ̀já kọ́ wo fútéèjì ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ́wọ́ ọ̀hún rẹ́kọ́ọ̀dù bàbá dé àtẹ̀síwájú kékeré náà ni ṣùgbọ́n kékeré òun bó ṣe mọ kínkínní bíi iná gùn ó lágbára pọ̀ o n tó ti dálẹ̀ lórí social media ó kò ní kéré mi o kọ́lọ̀ ó ṣàánú wa ó yẹ jájọ wò ó God bless you. Ìyábọ̀ Òjó nù ẹ wo Mercy Aigbe bó ṣe ń wo ẹ wà ní tiwa Funke Akindele ó kàn lẹ́jú pani ó kúkú mọ̀ wọ́n tó wà lẹ́yìn wọn security kọ́lọ́ mọ̀jẹ̀ ń dìgbàrú lẹ́yìn ọmọ lẹ́yìn àbí ẹ̀rí nǹkan kí lórúkọ bọ̀bọ̀ yìí ná ó dẹ̀ fẹ́ jọ kí lórúkọ bọ̀bọ̀ tí ó play for Arsenal yìí Adébáyọ̀ Emmanuel àbí nǹkan ó fẹ́ jọ ṣùgbọ́n ó dàbí pé artist ló náà. Now actually guy yìí rí Toyin Aimahku ó calculate ẹ̀ tó fi dọ́dọ̀ ẹ̀ ó mọ̀ pé ó fẹ́ wá kí òun ó dẹ̀ náwó sí i ó túmọ̀ sí pé loyalist Funke Akindele ló ń tọ̀ òun ọ̀rọ̀ Funke Akindele wàá fi gbogbo ara bí mi nínú kò dẹ̀ fi gbogbo ara jọ mí lójú. Reaction Mercy Aigbe n ló surprise mi ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé wọ́n ti mí ní ọmọ yẹn lẹ̀ ẹ wá wo kí wàá lọ ṣẹlẹ̀ gangan láàrin wọn àwa kú gbá àyè sọ̀rọ̀ àyè sọ lágbó àlè pé bẹ́ẹ̀ kọ́ lórí àlè pé bẹ́ẹ̀ lórí torí pé wọn ò sọ lójú wa ṣùgbọ́n lára táwọn èèyàn sọ pé ó ṣeé ṣe kó jẹ́ ńlọ́fàjà láàrin wọn a sọ nípa rẹ̀ then mo sọ lẹ́ẹ̀kan mo ní ọdún Adékọ́lá àti Madam Saje náà àwọn náà ní tiwọn ok mò ń bọ̀ ẹjá kọ́kọ́ sọ ti Funke Akindele àti Toyin Aimahku pẹ̀lú Ìyábọ̀ Òjó pápápá number 1 kí ni ìgbésẹ̀ tí Ìyábọ̀ Òjó gbé kí ni ìgbésẹ̀ tó lè gbé níbòmíì téèyàn bá fẹ́ create scene èèyàn lè fa Toyin Aimahku lọ́wọ́ padà kọ́ wá jẹ́ kọ́ tẹ̀ sọ́dọ̀ Funke Akindele kọ́ wá sọ fún Funke Akindele pé bóyá sista ni o bóyá ọ̀rẹ́ ni o bóyá madam ni o bóyá ìyá kinní kan ni o pé but ẹni tí kíyìn kò yẹ kó jẹ́ bíbà ẹ nírú ẹ̀ tí máa ṣẹlẹ̀ bó ṣe kíyìn ó yẹ kẹ́ ẹ dáhùn náà ó bàbá jà kì í rẹ́ arẹ́mọ́jà ọ̀dẹ̀ sí ajàmọ́ parí ẹnìkan ní ọ̀dà àmì láìkẹ́ o ẹ má jẹ́ kó tó báyìí o kò yẹ ká bára wa jọ to this length bára àtàbá wa ṣẹ̀ wá ńkọ́ kí la máa ṣiṣẹ́ máa pòǹtọ̀ ń padà ní kí wọ́n sọ eléyìí lábẹ́lẹ̀ reaction yẹn yóò jẹ́ nǹkan tí ń dùn mọ́ gbogbo ìlú gbogbo wa ná ń gbé at least ń gbà tó ṣẹlẹ̀ o ẹni tí wọ́n lọ bá ó tiẹ̀ kó apá kan nù sẹ́mọ̀ èèyàn pójú méjì ni gbogbo nǹkan ní apá kejì tí Ìyábọ̀ Òjó ò fi dá sí lóòótọ́ èmi ń rí Ìyábọ̀ Òjó nígbà míì pé alábòsí ni pé a máa ṣàbòsí láwọn ibì kan mo wò ó pé reason tí ò fi ṣe bẹ́ẹ̀ kọ́mọ̀ lọ tẹ Funke Akindele ní bàtà mọ́lẹ̀ kọ́mọ̀ jẹ́ wípé òun àti Funke Akindele ni wọ́n tún bẹ̀rẹ̀ ìjà because màmá ráhùn méjèèjì lórí Snapchat àti Funke àti Ìyábọ̀ Òjó tí wọ́n máa ṣe fídíò call tí wọ́n mọ̀ bára tán mọ̀ ta síra wọn ṣe nǹkan kan ó ti hàn pé àwọn méjèèjì close tí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ ara wọn ṣó rántí ìgbà yẹn tá a máa ń ṣe kinní kan ìgbà àdógójì èrò wájà ó máa ń sweet ó dẹ̀ dùn but nevertheless bọ́bá ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta o eléjì lọ́rẹ́ gbà adéáfúnso oróyè ọmọ àṣàwòròkò bọ́rẹ̀ bá jẹ́ méjì ìmùlẹ̀ wọn máa ń gún àárín wọn máa ń tọ́
bí alàgàtà ọ̀rẹ́ bá ti dáàrin wọn ní trust ara wọn mọ́ yóò di pé lágbájá súnmọ́ tàmẹ̀dùn ju làkàṣègbè lọ tàbí lágbájá fà sí tàmẹ̀dùn ju èmi lọ tàbí làkàṣègbè mo fẹ́ràn lámọrin kò sí bí ò ṣe ní ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ mẹ́ta kò sábà sí ọ̀rẹ́ mẹ́ta tí máa ń gún tàbí tí máa ń pẹ́. Having said that, ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló lè wáyé ń bẹ̀. Now ẹ wá wò ó Toyin Aimahku kí Funke Akindele kò dáhùn. Funke Akindele làwọn èèyàn náà ń lù ní àmà. Toyin Aimahku lè ṣẹ̀ṣẹ̀ lábẹ́lẹ̀ tó jẹ́bi tó ti máa gún Funke Akindele lọ́kànnì tí ó máa do eléyìí bí ojú ọgbẹ́. Lára èyí sọ̀rọ̀ tèmi gbọ́ tí wọ́n gbàgbọ́ tí wọ́n dẹ̀ lé pé bẹ́ẹ̀ kọ́ ó ní lórí ọ̀rọ̀ sinimá wọn because almost the same period ni wọ́n máa ń sábà gbé sinimá wọn jáde lọ́pọ̀lọpọ̀ gbà ńgbà tọ́dún bá ń bọ̀ lọ́nà tí wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ní leisure time tí wọ́n lè ṣe fàájì jáde pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ẹbí lọ sí sinimá láti lọ wò ó ni wọ́n máa ń release sinimá wọn sí. Yorùbá jíǹde ṣe ń bọ̀ yín nísìnyí wọ́n ti mọ̀ pé federal government máa fún àwọn òṣìṣẹ́ lọ́lídé so period yẹn wọ́n lè ṣí sinimá sílẹ̀ wọ́n lè kó sinimá wọn jáde ẹ máa lọ sinimá ẹ lọ́ọ́ máa wò ó fine. Now wọ́n wá ní lóore ìgbà kan o tí sinimá Funke Akindele jáde sí táìmù tí sinimá Toyin Aimahku náà ń bẹ́ ń ta ó wá di pé àwọn tí wọ́n ń show sinimá wọ́n máa rẹ́kọ́mẹ́ǹdì sinimá Funke Akindele fáwọn tó fẹ́ wá wòran according to allegedly wọ́n ní Toyin Aimahku wá máa sọ fún ọ wípé kíní ti lọ́wọ́ kan àbòsí nú o pé bí ẹni pé Funke Akindele ló ń bribe àwọn tó wà ní sinimá pé kán máa promote sinimá tóun kán máa promote others and kán máa jẹ́ kí others wọ sinimá tàwọn tó kù. So mo rò pé gẹ́gẹ́ bí nǹkan ta tèmi gbọ́ ò láì sọ tí n ò fìdí ẹ̀ múlẹ̀ tí n dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n ní ìyẹn wà lára nǹkan tí ń bí Funke Akindele nú because owó kì í fún òwò lọ́rùn bó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń rẹkọmẹ́ǹdì sinimá lágbájá fún àwọn èèyàn kankan ayé sáwò tọ̀dọ̀ ẹ náà bí ó ṣe mọ ní ọmọ akíndèdè ni ó ṣe ń gbé òkú ìyá ẹ̀ bí ó ṣe mọ ní ọmọ ọkọ ìyàwó ọlọ́dìí bí kìíní ẹni bá sì ṣe mọ ńlá sí fi bóbi ẹni bá ṣe eré èèyàn wá nítorí pé kìíní ọ̀hún ògùn kórè ìyàtọ̀ rẹ̀ ń ò rí bí tán ti ń yá o bóyá ká béèrè lọ́wọ́ àwọn èèyàn wa bóyá àwọn amọ̀ rẹ́ǹtì ẹ̀ pé tọ̀dọ̀ mi ò ṣiṣẹ́ dáadáa o tàbí kò gùn tó o ẹjẹ́ aya ti lékéré o ẹjẹ́ àgbà ti Joshua o ẹjẹ́ abẹ ti Ṣẹ́gun wo mọ̀ bóyá àwọn amọ̀ ṣe bẹ́ẹ̀ so àwọn ni wọ́n gbìyànjú láti sọ fún abẹ́ now ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èmi wo wípé bàbá ti ń dàgbà kọjá bàǹtí onírù ọmọ ẹni là á bọ̀ fún bàbá tí wàá ń dàgbà dá àyè kan àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ ká máa kọ́ ọ́ lẹ̀ ká máa gbà mọ́ra gẹ́gẹ́ bí àgbà bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ Ọlọ́run ti gbórí fún Funke Akindele there is no way you will talk about it lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tẹ́ máa sọ pé obìnrin o tó jó ní sinimá o ní Nàìjíríà lónìí nọ́mbà 1 ní Funke Akindele wà mẹ́rin tó wà nọ́mbà 2 àbí nọ́mbà 3 o ṣùgbọ́n nọ́mbà 1 ní gbàfọ́gà ẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run ti gbà fún ó túmọ̀ sí pé Ọlọ́run ti gbèjà ẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run ọba ti dá a láre tó bá jẹ́ mélòó ẹ̀rín ni wọ́n máa ń rinṣẹ́ everybody o wípé ẹ̀ ń bọ́ ya jà lásán ni Ṣàngó ló ní sẹ́rẹ́ ẹ máa lé mi ẹ ò lé bá mi lórin tó kù tí mọ̀ kọ sínú kàkà kẹ́ ronú kẹ́ ṣe research kàkà kẹ́ ronú gbọ́ná dúdú àwé ògùn ló ń ṣe kádìdìrín òronú ó ti gbàgbé ọ̀rọ̀ Àìsáyà nù bèbélì ògùn ní ń ṣe kádẹ̀pẹ̀ òronú ó ti gbàgbé Dáfídì nù bèbélì ohun tọ́lọ́run ò ṣe ẹni tí ó ṣe òṣè láyé agbára òfo náà ń fún ọ lówó tó yẹ kó kàn fi búta lówó tó yẹ kó fìyẹn bùkèlè lówó tó yẹ kó fìyẹn raṣọ tó ń kó fọlọ́gùn tó ń porí kálé àbí inú ẹni ìsọni kan rere àbí inú ẹni ìsọni dèèyàn torí ẹni ayé ò bá lè olè mọ pọ́n sáré ẹni tí ò dẹ̀ sáré olè débi tó ń lọ come around enjoy the music yé pàrìpà come around enjoy the master joka
king of humor, master of entertainment, master of direct belong to. Àbẹ̀fẹ́ òun kò róko, àbẹ̀fẹ́ òun kò ródò, bó bá jìyà gbọ́ bẹ̀ kaná àjẹbàtàn àṣekùn wọn lé ọmọ ọlọ́rọ̀ tí ń jẹ́ ìyàwó. So bó bá jẹ́ mi orin tí ń bá kọ́ ń tèmi nu pé a ti ṣe ọ́ sí báyìí ọmọ Funke yìí a ti ṣe ọ́ sí báyìí àǹbúlọ̀kù ẹ̀ níwájú ń yọ lẹ́yìn àǹbúlọ̀kù ẹ̀ lẹ́yìn ń yọ níwájú agilọ́tún ó yọ lósì agilósì ó gbọ̀tún agé lórí ilẹ̀ ó tún gbójú òfurufú yọ a ti ṣe ọ́ sí báyìí wẹ́ àgbà kádàrá ni ṣé pé ẹ gbà kádàrá ni pé ẹ gbà kádàrá ni Ọlọ́run ti dá ọ láre ń tiẹ̀ bó ṣe kí mi yẹ màá kí tayọ̀tayọ̀ kí guilty tó bá jẹ́ pé lóòótọ́ ni fún ẹ Toyin Aimahku ṣe kí guilty conscience kọ́mọ̀jì ó nísinmi bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn gbogbo ìjà kọ́ lèèyàn máa ń jà ní gbangba àwọn nǹkan kan ń bẹ gbogbo ìjà kọ́ lèèyàn máa ń fi sínú àwọn nǹkan kan ń bẹ fẹ́ni tá a bá pè lọ́rẹ̀ẹ́ ni bó bá ṣe ń tó dùn ni á pè é sọ̀mọ̀ pọ̀ sẹ̀mí sọ̀mọ̀ pọ̀ ṣe ń tó dùn mí tó ń tàn bá lè apologize déédéé bí ó bá dẹ̀ lè apologize ká yọ̀ǹda ẹ̀ wò ó kálukú ti sokú ẹ̀ mọ́ kálukú ti sokú ẹ̀mí tí a sọ lágbájá ló gbá tàmẹ̀dùn létí ló ikú tàmẹ̀dùn lọ́tẹ̀lá kásìgbè mọ́lẹ̀ tẹ́ ikú ẹ jẹ́ kálukú ó yàgò fún béèyàn kan bá fọ́ mi létí nìsín ń tẹsẹ̀ mọ́rin ni bí n bá lè sáré ń tẹsẹ̀ mọ́rin ni o kọ́ mọ̀tún fún ní fààyè kejì lẹ̀ so because olúwarẹ̀ lè sọ pé òun lè dámú kọ́ ọ gbá létí kó di wẹ́jẹ́ èèyàn ó fi gbogbo ara ṣẹ̀wọ̀n o ẹ̀wà ẹ̀wọ̀n ọ̀dẹ̀ dáa kìsìn téèyàn lè advice èèyàn kéèyàn lọ jẹ so ti débẹ̀ rí Ọlọ́run níjó débẹ̀ rí so ti jẹ́ rí Ọlọ́run níjó jẹ́ rí àwa ti débẹ̀ rí a sì ti jẹ́ rí gbogbo àwọn nǹkan yẹn ìrírí ni máa ń jẹ́ fún wa ok ká tó sọ̀rọ̀ ti Madam Saje àti Odunlade Adékọ́lá ẹ jẹ́ gbàṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín tí n bá padà dé wọ́n tẹ̀síwájú very briefly mi ò ní lo àmì fàágùn fún a sì fàájá àbí ká mọ́ fàájá mo ń padà bọ̀ God bless you. Ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí a máa ń ta fóònù a máa ń ra fóònù a máa ń ṣe swapping fóònù gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi gbogbo wọn pátápátá ló wà àti àwọn laptop lóríṣiríṣi bíi MacBook bíi Dell bíi HP oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. Níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn àti ọmọ kékeré àti àgbàlagbà torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì níbo lẹ ti máa rí o Emeritus Global Resources and ICT Limited fóònù tẹ́ bá rà níbí báyìí ojúlówó ni ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime a máa ń ta mọ́tò any car tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tà bóyá ẹ fẹ́ tà ni àbẹ̀fẹ́ swap anything that has to do with swapping easy buy also bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sí ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀ Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà a ní branches ní Ìbàdàn a ní Òṣogbo ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀ òun lẹ máa rí wa lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá Emeritus Global very fast very efficient very affordable àwa là ń jẹ́ bẹ́ẹ̀ phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 08101795519 lẹ́ẹ̀kan sí 08101795519 òun náà lè rí lórí screen lórí móhùnmáwòrán yín bá ti jọ sọ̀rọ̀ ẹ ṣeun gan a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited.
ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èdùmàrè ló gbé ilé-iṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi kata ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́. Wọ́n ta phone accessories bíi screen àti screen guard, quality battery, phone casing, charger, pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó. Bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín túnṣe ní kíákíá ti wà ń kalẹ̀. Ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn. Ilé-iṣẹ́ Emeritus ń ṣe easybuy kí ẹ ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀. Wọ́n swap fóònù àlòkù sí tuntun. Bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí laptop yín ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mẹ́yìn tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀. Emeritus Global Resources and ICT Limited ni ẹ máa lọ tààràtà. Bẹ́ẹ̀ bá ti dé Campus Gate OAU ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market ẹ béèrè Emeritus Global adjacent MTN office ni wọ́n wà OAU Campus Ilé-Ifẹ̀. Ẹ tún lè kàn sí wọn ní orí olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀. Mayfair Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun telephone 08101795519. Emeritus Global Resources and ICT Limited òkèlèwà ẹ ò ní jábọ́ o. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Goldworm tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Goldworm. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve,
ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ, ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Now a ti sọ ti àṣàrán tàbí kí n sọ pé a ti sọ apá kan Toyin Aimahku Funke Akindele from reliable source. Mo gbọ́ pé Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ pé ìjà wọn kì í ṣe bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ o. Ó ti wà nílẹ̀ ti pẹ́ gẹ́gẹ́ bí ẹnì kẹta tí Yorùbá máa ń sọ pé àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá. Òun ti bá wọn dá sí i, òun pẹ́ ọ̀tún òun pòsì, òun sì bẹ̀ wọ́n kí wọ́n má bínú pé wọ́n ti parí ẹ̀, ṣùgbọ́n ìmíì ló tún rú jáde láàrin wọn. Wẹ́ àìgbé láàrin òjì ọ̀rẹ́ ká mọ́ sì sọ, èèyàn gbọ́dọ̀ wà láàrin ọ̀pọ̀ èèyàn kíjà ọmọ ṣẹlẹ̀, yọ ọmọ ṣẹlẹ̀ àmọ́ parí ẹ̀ náà ni. Ok, ẹ já wo tàwọn tí mo rò pé ìyá àtọmọ ló yẹ kí wọ́n jẹ́, ọmọ sí ìyá ló yẹ kí wọ́n jẹ́. N tó máa fàjà láàrin Odunlade Adékọ́lá àti Madam Saje, òun náà ni òye mi ń tèmi o. Ẹ gbójú ayò òkè o, ẹ jájọ wò ó. Àbẹ́ẹ̀rí nǹkan, Madam Saje ló fọ́ sórí yìí o. Ó kí wọn ò dáhùn, Madam Saje lẹ́jú ẹ̀ pa. Ẹ rí àwọn èèyàn sáré kó, ẹ rí hello fóònù wo ló wà lọ́wọ́ Madam Saje? Ẹni ẹlẹ́ni ọdún fúnra ẹ̀, ó yí ayé sí fọ́tò yìí yà. Ọmọ ọlọ́mọ yóò jẹ́ kẹ́nìkan wọ ńlẹ̀. Gbogbo ẹ̀ náà ilé ayé náà ló mọ. Ọlọ́run ọba mi gbọ́ ń ò dá Madam Saje lẹ́bi, n ò sì bọ́ Odunlade Adékọ́lá ló ṣe dáadáa. Ṣùgbọ́n nígbàkígbà tí ọmọdé àtàgbà bá jà, àgbàlá dá lẹ́bi o. Àgbàlá máa fún ní sùúrù pé sùúrù ipò ojú àfi tí ò bá ní tó, pé ayé ti dàgbà náà o. Báwo ọmọ kéékèèké bá ń ṣe bí ó yẹ kẹ́ ẹ bá wí ni, ìgbà tó kí yẹn tiẹ̀ máa kọ́kọ́ dáhùn náà. A máa lé ẹlẹ́yọ́rọ́ jìnnà ká tó wá fàbọ̀ bá díẹ̀. Kò yẹ kó jẹ́ ta gbangba ń bẹ̀ yẹn náà o. Madam Saje ni gbogbo ó bò ó gẹ́gẹ́ bí ìyá, torí wípé kéèké kọ́ ń bá fi jọmọ́ lọ. Now Odunlade Adékọ́lá play majority, ẹ̀rín lórín, ó change ẹ̀ sí nǹkan míì, ó carry on. Mo like Toyin Aimahku náà, òun náà ká sára, ó move on. Ọ̀nà méjì ló pín sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn. Ó lè jẹ́ káwọn méjèèjì ó di ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ, kí wọ́n má ta síra wọn, kí wọ́n má kíra wọn, kí wọ́n má bára wọn ṣe mọ́ táyé ò fi dọ̀run. Bákan náà ó lè ṣe okùn tí ó parí ìjà láàrin àwọn méjèèjì pátápátá, tí ọ̀tún máa láǹfààní àti sọ pé àyín tó ṣe tó dùn mí rè o, ẹni tí ìwọ náà ṣe tó bí mi nínú lélẹ́yìí, ọ̀dà náà má bínú, ìwọ náà má bínú, kàn dẹ̀ jẹ́ síbẹ̀. Bákan náà ni ti Odunlade Adékọ́lá àti Madam Saje. To the best of my understanding, n tí mo lè pọ́ fàjà àwọn méjèèjì Ọlọ́run bá mi gbọ́ ngàn mọ́, àyàfi tí ọ̀tún bá sọ̀rọ̀ síta tàbó sì sọ̀rọ̀ síta. And as far as I'm concerned, Odunlade Adékọ́lá ìṣẹ́ni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ síta, ìdí mófì ní ti máa ń sọ̀rọ̀. Madam Saje lè sọ̀rọ̀ lọ́jọ́ iwájú, ó lè sọ̀rọ̀ fẹ́ni tí ó sọ fún wa pé ókè o, ìntọ́sẹlẹ̀ ìjọ náà rélé o, gẹ́gẹ́ bí àgbàlagbà. Àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ síta, àwọn kan ò like láti máa sọ̀rọ̀ síta, wọ́n fẹ́ kórúkọ wọn jẹ jáde lórí social media. Àwa kan a ti bọ́n, wọ́n máa sọ pé nǹkan bọ́n, ẹ mọ̀ ti rírú ẹ̀ rí, wọ́n máa sọ pé aṣọ bọ́n kò lè mọ́ mọ́, aṣọ funfun ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún. Táwọn aṣọ funfun bá ti pọ́n, tẹ́ ẹ fọ́fọ́fọ́ tí ò white, ẹ fi kinní kan pò, ẹ fi fọ́ kò white kò lè white mọ́, wọ́n aláṣọ yìí ti bọ́n, a ti bọ́n sórí social media. So àfẹ́ntì tí ẹ bá fẹ́ bọ́n tàbí òun náà bá fẹ́ bọ́n ni ó kọjá yẹ ẹ̀sìrú wa.
so àánú Olódùmarè onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o gbogbo ẹ̀ ẹ jẹ́ kí kálukú wa ká gba àlàáfíà àti ìfẹ́ láàyè o gbogbo ẹ̀yin òṣèré orí ìtàgé to the best of my understanding àtẹ̀yìn àtàwa pòsíṣàn kan náà lájọ wà àtòṣèré orí ìtàgé o àtàwa tá ń sọ̀rọ̀ lórí rédíò tàbí tẹlifíṣàn the same thing iṣẹ́ kan náà lájọ ń jẹ́ a yàtọ̀ sí pásítọ̀ àtàfà wáàsí pẹ̀lú Quran pẹ̀lú hadith ńláwọn àfà ń lò sáàmù báíbù ńláwọn pásítọ̀ ń lò ìrírí làwa ń lò ìtàn lẹ́yìn ń lò ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ máa dramatize ẹ̀ fáwọn èèyàn ni àwọ̀ fẹnu ṣàlàyé fáwọn èèyàn iṣẹ́ wòlíì iṣẹ́ olùṣọ́ àgùntàn ni gbogbo àjọ ń jẹ́ gbogbo àlọ́rọ̀ wájọ ń change life àwọn èèyàn gbogbo àlọ́rọ̀ wájọ ń ba life àwọn èèyàn jẹ́ nǹkan sígbà tẹ́ bá múra tẹ́ wọṣọ tẹ́ ládé tán àwọn èèyàn náà fẹ́ múra bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọṣọ kan ládé tán ẹ̀yin obìnrin gbẹ bá múra tó jẹ́ pé làjì ọmú yín ní bẹ́ńtà àwọn míì náà wo bẹ́ẹ̀ pé bí Funke Akindele lọ́wọ́sọ táwọn gbogbo làjì ọmú ń ta yìí nbí Ìyábọ̀ Òjó lọ́wọ́sọ táwọn gbogbo làjì ọmú ń ta yìí nbí Toyin Aimahku lọ́wọ́sọ tí ò lóbìnrin sí àyè tó jẹ́ pé gbogbo apá ẹ̀ lọ́mọ fófófó yìí àwọn náà mọ̀ ọ́n rú aṣọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan lẹ̀ ń kọ́ wọn o a ti wá ṣe yìí sí ọmọ táyé bí láyé ń pọ̀n aṣọ ọ̀gbàlà sì dá fúngbà bọ́lọ̀ ọba ṣe ní yóò rí nù ẹni tí ọba kọ̀ tó lòun ò tẹ̀ síbi ayé ń tẹ̀ sí òun ò yí síbi táyé ń yí sí olùwàdí wà lójú kan bí adágún odò ọlọ́run níjà wà lójú kan bí adágún odò whatever tó kọ́ fàjà láàrin yín we employ you láti rè parí ẹ̀ láàrin ara yín nítùbí nùbí àjọṣepọ̀ yín ni yóò wù wá ìbáṣepọ̀ yín ni yóò so èso rere fún society tàjọ wàyé impact tàjọ fẹ́ ní sí society tá a wàyé sí generation tá a belong sí ló matter most àná Olódùmarè ò ní fi ń sílẹ̀ o àní wáyé tí o ẹ̀yin náà ò ní wá wá tí àtàwọn àtẹ̀yìn kájọ fà ìkú dẹ́gbẹ́ra well ẹ láìkẹ́ follow page mi lórí Facebook mi mọ̀ bóyá ti sálábàápàdé onídèmọ̀dè game show látọwọ́ Àkàndọ̀rọ̀ Àwíkòǹkò ẹ máa lọ sí onídèmọ̀dè TV ẹ bá ń subscribe síbẹ̀ kẹ́yìn náà wò ó ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀ onídèmọ̀dè game show onídèmọ̀dè game show èdè àṣà àti àwọn nǹkan àjogúnbalẹ̀ káàrọ̀ òjìrè ló kó sínú ẹ̀kọ́ sí nípa èdè Yorùbá nípa àṣà Yorùbá ẹ máa lọ wo onídèmọ̀dè game show ẹ lọ sí onídèmọ̀dè TV lórí YouTube ńbẹ̀lẹ́ ti rí mọ́ ń bẹ̀ ni o wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ni o well àwọn onísinimá àwọn fíìmù àwọn náà máa jó wọn á máa kọrin tán bá fẹ́ polongo fíìmù wọn èmi náà ń polówó onídèmọ̀dè fún yín mo wá ń rawọ́ ẹ̀bẹ̀ fún yín pé ẹ dákun torí Ọlọ́run ẹ rí bá ń subscribe síbẹ̀ God bless you sir ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrò ní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjò àṣẹ o. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Àwíkòǹkò Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Àwíkòǹkò Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Àwíkòǹkò Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.